APC lè tó lọ. ń pàtó pé ẹnu àwọn gọ́vnà ká olóyè Àtìkù tó fẹ́ dìbò. bẹ́ẹ̀ bá pé pátì lìdà rí àwọn kan kí ń gbọ́ bùkátà ẹgbẹ́ òpópó mọ́kà mọ́ ro báwọn bẹ́ẹ̀ bá ti ń sọ pépà lẹ́ wọ́n mọ́ mu gbogbo àwọn gọ́vnà ní ẹni tí wọ́n ń dá sílé ẹgbẹ́ láti san sálárì tí wọ́n bá panupọ̀ tí wọ́n bá pé ibi táwọn lọ rèé tí wọ́n Àtìkù bá ní rárá. ní tẹ́ ń sọ ni pé Àtìkù Abubakar ló ń ba PDP jẹ́. pẹ̀lú gírímọ́káì. ìwọ̀n gírímọ́káì. gírímọ́káì pẹ̀lú èmi ní ọ̀sàsẹ̀. wọ́n ní kí national chairman resign kó bọ́ zónù mi ò ní rárá. ntí G5 bẹ̀rẹ̀ nu. ìta wa ní nìsígá ti ju G5 lọ báyìí. bí ṣe máa rí náà nù. sẹ́yìn ò dẹ̀ lérò pé defection yìí yóò padà kó bá PDP ní gbogbo state. kò lè kó bá wa lórí ọ̀rọ̀ tí gómìnà bẹ̀ ntọ́ba èèyàn wọ́n pè kéèyàn kọ ìsáàmù kó pé wọ́n máa kẹ́kọ̀ọ́ pò ń fẹ́lì. bàbá tí ń ṣèjọba ní dà wọ́n láàmú. bàbá wo. bàbá wa. bàbá yín wo. Aṣíwájú. Aṣíwájú Tinubu. gbogbo ẹgbẹ́ lọ́jọ́ spanish ti ń tú. bó o la Aṣíwájú sì lè mọ tú ẹgbẹ́ yín. kò tú ẹgbẹ́ ni àwọn pátì náà ọ̀fẹ́ sẹ́kítì ní sẹ́kítì lọ Supreme Court ní ẹni táwọn fẹ́ gan ni. èèyàn ó sì jókòó jẹ́ ni èèyàn rí gbábọ́ọ̀lù èkéṣì rẹ̀ firi. bàbá Tinubu ló yọ amati yín. àti labour. ló ń dà yín láàmú. ẹ̀yin ò ṣe wá wà nǹkan ìṣòro ara ti yín. ṣáàlémù ni. sẹ́gbẹ́ yín gan wá nìkan ṣe báyìí. nígbà Aṣíwájú ń fi owó pe ọlọ́pàá àlémù. fowó pọlọ́pàá bò. nígbà tí ó wà tí ó sì ń bì kankan tí ń transfer èèyàn láti Ọ̀ṣun tí ń lọ ṣe gómìnà ní. rí dámú gbà yẹn. ń lọ ṣe gómìnà mbẹ́ ní Ọ̀ṣun ó transfer Fáyẹmí lọ Èkìtì ó tún ti gbé Yáyì lọ Ẹ̀gbádò èkí làwọn àṣẹ ta lè kú tí wọ́n fẹ́ jẹ́ olóńgbò sùn bí ọ̀ṣọ́bọ̀ Ọlọ́run. bí agbára PDP ò lè ká Tinubu. ẹgbẹ́ kan ò lè dá dìfìtì Aṣíwájú. kò sí ọgbọ́n kankan tẹ́nìkan fẹ́ dá. gbàtí ètí ìdàrẹ́ gan agbára yín ọ̀ka. kò ká nílẹ̀ Yorùbá yìí kò sọgbọ́n táyé bẹ́ẹ̀. àwọn Haúsá ti wá dìde. àti ìrìnà ro wọn. gbogbo wọn ṣe ń kóra jọ pọ̀ ẹ̀ tí ìrìnà ro wọn tó. ọ̀gá ó tẹ̀rín gànàkú ẹ̀ ó tó ẹ̀fọ̀n ẹ̀ wá ní. ẹ̀ ń tọ́ jókòó lórí àga wọn. nínú gbogbo àwọn tó ti ń ṣe ààrẹ orílẹ̀-èdè kò sí olóṣèlú kankan bẹ̀rù kẹlẹ́ olóṣèlú. inú mi dùn pé ọmọ ẹgbẹ́ òṣèlú APC wà ń bí alàgbà Ambali Abiodun. wọ́n ní ẹ̀yin ẹgbẹ́ òṣèlú yẹn ẹ̀yọ àmà ẹ̀ wá fẹ́ sledgehammer fi fọ́ gbogbo ẹgbẹ́ òṣèlú yòókù lórí. kí ló dé tẹ̀ ń ba ẹgbẹ́ yòókù jẹ́ ẹ̀yin ò dá sétí yín ni. ẹ ṣeun atọ́kùn wọ́n ní mo kó ìmọ̀ lápẹ̀rẹ̀ bá a má díẹ̀ là wá èwo làbúrò fapá bó àná àmọ́ bí ẹ ṣe tó ẹgbẹ́ wọn láti lẹ̀ bí ẹ bá ń pé à ń bá bọ̀ ẹ lọ́nà jìn ẹ wo ohun tí wọ́n fi pilẹ̀ ẹgbẹ́ alábùrẹ́là kí wọ́n fi pilẹ̀ bí ẹ̀tàn jẹ ni ẹ̀tàn jẹ bó bí ẹ di ká tànyàn bí ká dọ́gbọ́n bí ká kóyàn lẹ́sẹ̀. ẹgbẹ́ tó jẹ́ kó ń ló bẹ̀rẹ̀ ìṣàkóso kété tá a bẹ̀rẹ̀ ìjọba ara wa ní 1999. ìtàn wà ètò pé àdẹ́gbẹ́ lẹ̀ ọ̀dọ̀ wa ló ti wá ibi Bọ́lá Àgè lọ́kọ gbogbo tí wọ́n ń pè ní akọ́mọ̀nà tí wọ́n ń pè ní constitution. Bọ́lá Àgè lọ́kọ ti PDP G13 ló transmute tó di ló yíra padà tó di PDP àwọn Ekweme ní chairman wọn gbà náà Alex Ekweme láwọn tí wọ́n ti bá G34 sì wọ́n fẹ́ gbẹ́ kan àdẹ́kò ńgbà náà lọ́ fà tán fi pé ń bọ̀ wá ara wọn kan bẹ́ẹ̀ ó lóun ò lè dúró ó sì gbé ntọ́kọ́lẹ̀ ó kò ń bẹ̀ ọ bọ́ sínú oko mi oro ANPP dáyé kan ó kò ń bẹ̀ kó tó wá padà di AD bàbá wa lè di ìtú ẹni ó jùkò sí AD ẹni ó jùkò àlùbáṣe di gbogbo wa la mọ̀ Ọbásanjọ́ ló dá gbogbo nǹkan rú náà ní dúró ọ̀dà yìí. òun ló ba AD jẹ́ bó ti rí nù. ṣé wàá ń ránró ni. kì í ṣe rárá o bí ẹ bá wulẹ̀ pé Ọlọ́run ọ̀dà ẹ̀san wulẹ̀ ké. ẹ̀san ké. ẹ̀san bí o yan 20 ọdún yẹn ìyẹn 20 ọdún ní jó wọn lọ́wọ́. bó ti rí nù. ẹ̀san láàrin 1999 sí 2000. tá bá ti débi téèyàn ń lọ kí làbúrò tó mọ̀ pé ọ̀fẹ́ dún bus stop. Aṣíwájú ti di ààrẹ gbogbo pé tí wọ́n lè lò ní ẹ lò àwa yín náà rèé nígbà tó yẹ pé inú ẹgbẹ́ wa gan náà látún ti ní alátakò tí wọ́n dìde tí wọ́n nà mọ́ wa lọ́rùn pé àṣà níbi tá à ń lọ wọ́n kówó ńlẹ̀ wọ́n képo ńlẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹlẹ́gbẹ́ wálẹ̀ náà tí ìgbé wálẹ̀. ṣé àwọn tí wọ́n gbé sókè
ṣé wọ́n dúró ni àbẹ́ ẹ̀ mọ tí wọ́n ń pè ń kàbá ni àwọn ni ẹ wà nídìí iná lọ́rọ̀ ọ̀nà àwọn ni ẹ wà ń bẹ̀ Jonathan ló pín gbogbo ẹ̀ fún wọn. Mọ́gàjí wa ní ọjọ́ kò nígbà tí èsè rọ Jonathan ló pín kinní yẹn àwọn gómìnà sùn wa. mọ́gàjí ṣe pé ẹ̀san ló ń ké fún PDP. ó ti rí nù. bẹ́ẹ̀ ṣe bá ké bàbá wa Aṣíwájú. ẹ máa yẹ power lókè power nsàlẹ̀ láyé Ọbásanjọ́. bẹ́ẹ̀ ni. àrẹ̀mú òkè àrẹ̀mú sàlẹ̀ bẹ́ẹ̀ ni. wọ́n sì gbèrú wa ó di wì ní odò. bẹ́ẹ̀ ṣe bá ké ṣé gbogbo ṣe ń jọ́nà lọ́sọ̀ wọn rìkọ́dù ẹ̀ ní ṣé PDP eléyìí wà ń jìyà rẹ̀. PDP ń jẹ́. ẹgbẹ́ kankan tó lè dá dìfìtì bàbá Aṣíwájú òsì mọ́. kò sí mọ́. bẹ́ẹ̀ ni nígbà tó gbé gómìnà fúnra rẹ̀ ẹnjìnìá Olúwaṣèyí Mákindé ó ní a lọ dìbò Aṣíwájú. léè tó lọ. bẹ́ẹ̀ ni torí pé ọ̀rọ̀ Yorùbá jẹ́ lógún pé kò sí tọ́kàn pẹ̀lú àwọn. ẹ tẹ̀lé ideology party ideology mọ́. yà á máa fò ní bó bá ṣe gbà òsì mọ́ bó ṣe tọ́ lóńkálukú bó ṣe tọ́ òsì mọ́ bó ṣe gbà lóńkálukú ń ṣe gómìnà fúnra rẹ̀ ó dúró pé òkú ọmọ Yorùbá lòun. ẹ lọ dìbò Aṣíwájú níjọ́ Aṣíwájú sì wá campaign bí mo rò pé àwọn APC wa tọ́wọ́ pé wọ́n wò dáadáa ni. gómìnà Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ fúnra wọn láìpẹ́ wípé 2027 election ó wà láàrin APC àtọmọ Nàìjíríà ṣé ẹ̀ ní candidate tiyín ni. bí bàbá bá ní candidate bí ẹnjìnìá Ṣèyí bá jáde president sí ọkọ levi ṣé kò gba wẹlé ni. agbogbo orun tó ṣe nípìnlẹ̀ yìí ti gbogbo ó ṣiṣẹ́ púpọ̀. ok. ó ṣe iṣẹ́ nípìnlẹ̀ bàbá pọ̀ wọ́n ṣe president sáà ní dúró tì. ẹnjìnìá Ṣèyí wà lọ figagbága pẹ̀lú Tinubu. àbá ṣe mọ̀ pé àwọn ọmọ Èkó tí wọ́n ènìyàn pa yọ mọ̀ pé mi nígbà náà ni. èwo tún lè tẹ̀sán yẹn. nígbà tó lọ́wọ́ bá pààyàn sí yóò ń ṣe lọ́bọ́ lọ́hùn. ìbẹ́ ni kó kájọ dìbò kó dìfìtì wa ni. gbọ́dọ̀ wọn bá ti pààyàn sí yóò wà ní sẹ́pọ̀ǹde. ẹ ti ń gba dìfìtì ẹ tí ì dojú ogun. àwọn ibẹ̀ gọ́vùnà Mákindé bá pọ̀ wọ́n ṣe president ọ̀kájú ẹ̀ á sì dúró. ẹ dúró. á dúró. ṣùgbọ́n ó ṣeé ṣe kẹ́ ẹ bá ìjákulẹ̀ pàdé. kí ló burú mẹ́ èyí tó ṣe lọ́dún mẹ́jọ yìí níbí tó ń ṣiṣẹ́ tó ṣe iṣẹ́ yìí ó lágbára ó gbìyànjú òṣìṣẹ́ complain mọ́ wọn gbogbo títí iwájú yín ni ẹ̀ ń ṣe lọ́yìí kì í ṣe kò ní ẹ ti ń ṣe. kì í ṣe kó la wa ìdáná la wa ó ṣe àṣẹ lẹ́kọ̀ọ́ Sanwó-Olú ń bẹ lẹ́kọ̀ọ́ bó ṣe rí nù. gómìnà Èkó ń bẹ lẹ́kọ̀ọ́ ti Ìbàdàn la wa yìí. gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ tí ń ṣe kínú gbogbo kọ̀pọ̀mọjẹ́ ní ń ṣe nísìn wọ́n ṣe so wọ́n bá pọ̀ wọ́n ṣe president ó qualify. ó qualify. dáadáa. bẹ́ẹ̀ ṣé mo 2027 báyìí orí ìtàlérò pàdé lè wà nínú àwọn ọmọ ìtẹ́ ti dákọ̀ yẹn. nípínlẹ̀ yìí àwa ìṣe fa aráàlú ní fa. ẹ̀yin olóṣèlú gan fẹ́ gbọ́n ju fa lọ. ẹ mọ pamutéètì káàkiri. olóṣèlú lè gbé yẹn kalẹ̀ ó kú ọwọ́ aráàlú by the time tá a máa ń dìbò gọ́fúnà yọ. nígbàgbọ́ nínú aráàlú ẹ mọ bẹ́ẹ̀ ṣe ṣe. àwọn tí máa ń yíbò wọn àwọn tó bá léèyàn bá dùbò ni béèyàn ọba léèyàn bí kan tó bá lóun ó yíbò wọn yọ kankan mi. bẹ́ẹ̀ ni àtìlẹ́yìn tó fẹ́ gbàkú tí bò ní ìta gilọ ní tí gọ́fúnà fi ṣẹlẹ̀ kejì tó fẹ́ gbàkú tí bò. ládùúgbò tí ẹ sàdúgbò ẹ. bẹ́ẹ̀ ni lókè odò. lọ́wọ́ bá yíwọ́. ó yíwọ́ tọ́ ipò sì ó léyìn ẹni tó fẹ́ gbà kò tí tó léyìn ń bẹ̀ wọn ò ní jẹ́ wọn ṣe nǹkan kan fún un. ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ alàgbà Ambali Abiodun kí ló dé tí APC ń fi EFCC threaten ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú mi. ìlú tí ò sí òfin kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ o. ẹ má ti darapọ̀ mọ́ APC kò dẹ́ṣẹ̀ mọ́ Yàyà Bello wà ń bẹ̀ ẹ̀ rí mú. rárá o Yàyà Bello fojú balẹ̀ ẹjọ́ ẹjọ́ yẹn sì wà ní ilé ẹjọ́. pẹ̀lú àdúró owó. ìṣòro ní fún wa láti yànyàn bẹ́ẹ̀ bá ti fàgbòfegún ẹ̀ fòkun ẹlẹ́ni o a lè ní kọ́lọ́pọ̀ wa mú yàn ká tó ní pé sẹ́ẹ̀lì tí wọ́n fi sí. n ta padà complain nípa ọ̀gá wa Ọbásanjọ́ sí nìyẹn kì í ṣe pé òun náà ló kúkú gbé EFCC kalẹ̀. Ọbásanjọ́ ìgbà tí wọ́n wà láàrẹ ní EFCC dé àmọ́ ń gbòdì wípé ẹni ọba ti ṣẹ̀ ẹ lọ mú ọ̀sẹ̀ kọ̀sẹ̀ ẹ ṣáà dá sẹ̀ríà fún látìgbà táwa sì ti wà ń bẹ̀
àwọn tí wọ́n ní case file wọ́n pe kinní kan ní case file ẹni tí ó bá sí tí wọ́n bá fi ẹ̀sùn kàn EFCC ò lè lọ bá o. nǹkan tí àwọn èèyàn ò sì mọ̀ ni wípé bí èèyàn bá ní ẹjọ́ níwájú EFCC kò yọ kúrò ní ọmọlúàbí Nàìjíríà o ó lè dìbò nígbà tí wọn ọba ilé ẹjọ́ ló lágbára láti sọ wípé lágbájá o ó jẹ̀bi ẹ̀sùn o sanwó tanran o lọ sí wa lọ fi aṣọ péńpé roko ọba o tí kò bá sì tí ì ṣẹlẹ̀ bí ẹni tí ọba lẹ́jọ́ ní kóòtù bọ́ba ló ń fẹ́ dìbò ọlẹ́tọ̀ láti dìbò ẹ má jẹ́ àdàpọ̀ o àyàfi àwa ká bọ́ kó wà àwa ká bá ná owó tí 1.3 tí wọ́n pọ̀ wà lọ́rùn rẹ̀ tí wọ́n sì sọ́rùn rẹ̀ 1.3 trillion naira ní wọ́n sì sí lọ́rùn àwa ká bá ná ìṣòro pé wọ́n dákọ̀ bóyá kánsílọ̀ APC ní delta. ara tẹ ìjàmà tẹ fi ń lé ẹgbẹ́ òṣèlú alátakò káàkiri náà nìyẹn ẹ ti mọ̀ pé àwọn tí wọ́n ń gbìyànjú àti ní gẹ́gẹ́ gbogbo nìyẹn. látìgbà tán ti dá democracy lẹ̀ ní 1999